ẹ jẹ́ mọ̀ pé bí wọ́n ṣe láyé náà ni wọ́n ṣe lọ́run. Àwọn òkú náà ní ìjọba tiwọn nísà òkú títí wọn. Òkú ń bínú, àwọn òkú ń bínú, òkú ń kára o, àwọn òkú ti ń bínú. àrò ẹ ká sọ ẹ kú alẹ́ gbogbo ibi tí ẹ ti ń jọ ìkànnì Reliable TV at this moment. Mo kí gbogbo wa pátápátá gbé ẹ káàbọ̀. Eléyìí tá a tún mú wá ní àsìkò yìí tẹ bá ń gbọ́ kébí ìsàlẹ̀ jọlọ́ọ̀fù èèbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo ohun tá a bá mú wá nǹkan tó wà reasonable gidigidi gan ni tó dẹ̀ máa kọ́ wa ní ẹ̀kọ́ rẹpẹtẹ exactly. Bóyá first time tí ẹ máa darapọ̀ mọ́ wa lélẹ́yìí ẹ like fídíò yìí o, ẹ drop comment yín kíákíá kí ẹ dẹ̀ gbìyànjú láti subscribe to this channel Reliable TV. ẹ repost ẹ because ẹ ní láti fi lè ran àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú tá a fi bẹ̀rẹ̀ yìí pé òkú ń bínú, òkú ń yarí, bí ọba nídìí iṣẹ́ kì í dédé iṣẹ́ o. Gbogbo ẹ tó ń gbọ́ mi lọ́sàn-án ẹ̀ ní kúkú òjijì tọmọtọmọ. Lédùmarè kò ní jẹ́ kí ikú òjijì kó tọ́ sí yìí o. Ó sùn lálẹ́ kò jí ń jọ́ kejì mọ́, kò ní jẹ́ ti yín. A fẹ́ sọ̀rọ̀ nípa oúnjẹ òkú. Kí ni oúnjẹ òkú? Gbogbo àwa tí a ní òkú lọ́rùn ṣe ti ẹ̀dọ́ oúnjẹ òkú mọ̀. Kábíyèsí Olódùmarè. Àwọn òkú ò lè padà sọ fún wa wípé this is our favourite food. But nínú research lọ́dọ̀ àwọn onímọ̀ láti lè mọ̀ wípé nǹkan báyìí ò ní oúnjẹ òkú. Òkú ń bínú tà wá wí yìí. Ṣé bàbá tí yín ni wọ́n sí láyé mọ́? Ṣé mọ́mì yín ni ò sí láyé mọ́? Ta lẹni náà tẹ̀ ní lọ́rùn o? Kò sẹ́ni tí ò ní lókun lọ́rùn. Ẹni wájú ni ò ní kẹ́yìn láṣẹ Olódùmarè. Ọmọdé inú ilé yìí ò ní kú o. Àwọn àgbà abẹ wọ́n jẹ wọn ọmọdọ́jọ́ alẹ́ ni. Kábíyèsí Olódùmarè. Bá a ṣe ń ronú ìgbésí ayé wa existence àwa tá a jẹ́ living things, àwa human beings, a gbọ́dọ̀ máa ronú wípé àwọn òkú náà wọ́n exist ní àti wọn. Ẹ jẹ́ mọ̀ yìí pé àwọn òkú wọ́n ní ìgbésí ayé tiwọn nísà òkú. Ó dẹ̀ gbẹ̀yìn ò mọ̀ n tó ń dùn mí fún bọ̀dá yìí tàbí àǹtí yìí ni gbogbo nǹkan ni assumption, gbogbo nǹkan ni imagination lọ́dọ̀ tí yín. Bóyá ìwé tẹ kà ẹ́ ni ṣùgbọ́n ẹ láti buy ideas àwọn èèyàn mọ́ ti yín o. Ibi tẹ́ rìn dé ó ń lẹ́mọ̀ mọ́ ó ní àwọn òkú àwọn náà ní ìgbésí ayé tiwọn. Ìdí nìyí tó fi ń dùn èèyàn tó ń ká èèyàn lára wípé téèyàn bá ti kú lọ́dọ̀ tí yóò ti kú ti lọ nìyẹn. Ẹ máa gbọ́ ẹsẹ̀ míì ọ̀rọ̀ ẹsẹ̀ míì kọ́. Ìdí nìyí tó fi dàbẹ́ ní pé ìrìn àjò yín rí bákan. Ẹ̀yin nìkan làwọn òbí yín bí. Òkè mẹ́ta mẹ́rin ni wọ́n bí àbí. Ẹ̀yin nìkan lẹ rántí àwọn òbí yín tó kù èrí. Bóyá lẹ mọ̀ wípé nǹkan kì í síbẹ̀. Ó yẹ jẹ́ gbé yín débẹ̀. Ní ìsà àwọn òkú nínú rìsáàtì lọ́dọ̀ àwọn onímọ̀ a gbọ́ wípé òkú tó kú ebi a máa pa wọ́n. Ṣé ẹ gbọ́ orí àbẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀? Ebi a máa pòkú. Ìdí nìyí táwọn onímọ̀ fi jámọ̀ wípé nǹkan báyìí ló ń jẹ òkú. Kábíyèsí Olódùmarè. Nígbà tó kú yín ti kú tẹ́ ẹ ti filẹ̀ bò wọ́n láṣìírí ẹ ti ẹ̀ tíráì. Tóyẹ tó bá sìnkú ló bòkú láṣìírí. Ṣùgbọ́n kò tán bẹ́ẹ̀ o. Ebi a máa pòkú o. Òun ló fẹ́ jẹ́ kí n ṣáìtì kìíní yìí. Àtẹ̀mí àti yín ànírí kò jíjẹ bá ń sàmì. Ẹ jájọ lọ sí ìsà òkú láàrin àwọn òkú. Èèbà àwa ò ní jẹ́ òkú o lágbà lọ́lọ́. Tẹ́ ẹ bá dé àárín àwọn ìsìnkú ọ̀hún. Èyí tẹ́bí ń panu wọn á dẹ̀ isolate. Àwa lọ dájókòó lẹ́gbẹ̀ẹ́ kan báyìí. Kí ló fà á tó fi ta kété sáwọn òkú tó kù? Àwọn òkú tó kù ń jẹun lọ́wọ́ ni. Wọ́n wá lé òkú ìkú láàrin wọn wípé kò ń bí. Ìdí tí wọ́n fi ń lé ni wípé òkú á máa pe òkú ẹgbẹ́ wọn wípé àwọn ọmọ mi yóò dáná lọ́la o, àwọn ọmọ mi yóò sì rántí mi lọ́la o, ẹ̀yin ìsìnkú ẹlẹ́gbẹ́ mi ẹja jọ lè jẹun. Àwọn òkú á máa másọ láàrin ara wọn, wọ́n á máa ṣayẹyẹ láàrin ara wọn, àwọn náà ní olórin láàrin ara wọn. Torí tó bá ti ń kọ̀la kọ̀tún làwọn á ti máa mọ̀ wípé ọmọ òkú ọ̀run o ti fẹ́ padòjó fáwọn. Wàyí làwọn òkú á wá pera wọn wípé ó yẹ já lọ, àwọn ọmọ mi ti dáná tán ẹja lọ lè jẹun. Ṣẹ̀wárí òkú tí wọ́n lé sẹ́yìn yìí ọmọ rẹ̀ ò dáná rí, ọmọ rẹ̀ ò gbágbádá kaná rí, débi tí ó ronú àti dín àkàrà agolo kan
kábíyèsí Olódùmarè. Ebi ni sáá ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yìí máa ń tẹ̀lé àwọn ìsìnkú tó kù lọ jẹun lọ́dọ̀ tiwọn. ṣètì rí àwọn òkú láàrin ara wọn báyìí, èyí ló máa ń jẹ́ kí wọ́n ṣèrè gún òkú pé ṣebí wọn náà lọ́mọ láyé, kí ló dé tí wọ́n dáná fún ọ Bọ́bí. àwọn òkú táwọn ọmọ tí wọ́n wá ń dáná wọ́n wá kóra wọn lọ́wọ́lọ́wọ́, wọ́n wá kọjá lọ síbi ayẹyẹ ibi tí ọmọ olóòkú tó ti ń dáná, tó ti ra màálù, tí wọ́n ń ro àmàlà, tí wọ́n pe olórin ńlá, wọ́n gba kanopi, àwọn kan gba họ́ọ̀lù èrò. ẹ̀já bọ́ sójú agbo ibi tọ́mọ olóòkú ti ń ṣèrántí òkú. kì í ṣàlàyé nìkan ní bẹ́ńbẹ́ lọ́jọ́ tí wọ́n bá ń ṣe ayẹyẹ ìyí òyì òkú padà, tàbí tí wọ́n ṣe ìrántí, tàbí tí wọ́n ṣe àṣeparí òkú. àwọn òkú á máa darapọ̀ máláàyè lọ́jọ́ tí wọ́n ṣe ayẹyẹ. ẹ̀yin lẹ́ẹ̀ mọ̀ èrò tẹ́ rí ọ̀tọ̀, ẹ máa bá màálù yẹn ti tán kẹ̀, ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń jẹ ẹran àti gbogbo àwọn sẹ̀mú tẹ́ ẹ rò bí alàyè ṣe ń jẹun làwọn òkú náà ń jẹun. ẹ̀yin lẹ́yìn ò mọ̀ kábíyèsí Olódùmarè. òun la fi bẹ̀rẹ̀ wípé bá a ti ṣe láyé náà á ṣe lọ́run. ní tí mo fẹ́ kẹ́ dìbò bẹ̀ ni wípé àwọn òkú tí wọ́n ń jẹun àwọn kì í padà lẹ́yìn àwọn ọmọ wọn. òkú tó ń jẹun tẹ́bi ò pa nísà òkú, àṣírí àwọn ọmọ wọn á máa bò kábíyèsí Olódùmarè. òkú tó ń jẹun nísà òkú, ṣe mọ̀ pé wọ́n ń sọ fúnra wọn pé ọmọ mi ó dáná lọ́la. irú àwọn ọmọ wọn lẹ́rìí tí wọ́n máa kọ́lé mọ́lé, wọ́n máa ralẹ̀ mọ́lẹ̀, wọ́n máa bímọ lémọ̀. ọmọ tó ń bẹ láyé tó rántí òkú òbí rẹ̀ lọ́run kábíyèsí Olódùmarè, wọn kì í ráwọn owó o, àṣírí wọn á máa bò torí wípé wọn ò febi pòkú ọ̀hún. ṣùgbọ́n àwọn tí wọ́n gbàgbé àwọn òkú wọn sọ́run, òkú ń bínú sí yín o, òkú ń para. òun ló jẹ́ kí ìrìnàjò rí bóyá rí yìí, ẹ̀rí promise and fail yín bóyá pọ̀ ni. tó bá kẹ̀yìn nìkan wá yọ yín sẹ́yìn, ẹ̀ẹ́dẹ̀ ṣiṣẹ́ tó bá kù díẹ̀ kẹ́ gbowó wọn ní sanwó yẹn fún yín. òkú yẹn ń bínú sí yín ni. ẹ̀yin nìkan lẹ ní ìfàsẹ́yìn láàrin àwọn ọmọ tájọ bí, ẹ̀yin nìkan lẹ sọjú nù. àwọn tí wọ́n jọ bí yín, àwọn á pe aláàfáà, àwọn á pẹran, wọ́n á pe àwọn bàmí nífẹ̀ẹ́, wọ́n á ṣètùtù fáwọn òkú, wọ́n á pe pásítọ̀, wọ́n á ṣe wàásù, wọ́n á ṣe gbá, wọ́n á tún ṣàdúrà fòkú tó kú. ìwọ nìkan ló rántí òkú rí. chẹ́ẹ̀kì ara ẹ bọ̀dá àti ẹ̀ chẹ́ẹ̀kì ara yín. ẹ̀yin nìkan ṣoṣo ló kù. àní òkú ń bínú sí ọ, òkú á máa bínú o. ẹ tiẹ̀ ti láàlá ẹ̀ rí. àwọn tẹ́ ẹ̀ ń sọ fún wa ní òkú yín ni o, ẹ lọ dáná fún ṣé ó dáa. ẹ wá lọ ṣọ́ọ̀ṣì lójoojúmọ́, gbogbo ìgbà lẹ́ ń lọ àsàlátù, ilé babaláwo ògbẹ́yìn, ojoojúmọ́ lẹ̀ ń sí gbẹ́rẹ́. àṣì ajé ti yín ni òkú ọ̀run tẹ́ ẹ̀ fún lóúnjẹ. ọjọ́ tẹ́ ẹ bá ti bẹ̀ sí tọ́jú òkú ọ̀run, nígbà náà lẹ ti rí sínú ayé. ẹ lọ bèrè o, arábìnrin tó ń wò mí tàbí tó ń gbọ́ mi àtàrákùnrin, ẹ tọ̀ onímọ̀ lọ wípé ẹ gbọ́ kínní lórí Reliable TV látẹnu Àdìsá Ọba ọ̀rọ̀ wípé òkú á máa bínú sẹ́ni tí ò tọ́jú òkú ẹ̀ lọ́rùn. níparí ẹ̀ ń bẹ̀, òkú àgbàlagbà ní kọ́kọ́, òkú ọmọdé náà máa bínú. kọ́lọ́ Elédùmarè kó má pa wá lọ́mọ o. ara lè rọ̀ àbúrò ẹni tó bá ṣáájú ẹni lọ, torí ká kú lọ́mọdé kó yẹ ni ó sọ̀jú ká dàgbà láàládì ẹ̀rà. ẹni tí ò ní dàgbà kọ́lẹ̀ ní ẹ̀ẹ́bà. àwọn ọmọ kan ń bẹ, àwọn àbúrò kan ń bẹ tó wà lóyà sí yín nígbà tó ń bẹ láyé, lẹ́yìn tí wọ́n kú tán ẹ̀ràn tí wọ́n mọ̀ o. èbí a máa parí wọn náà bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀ ni o. gbogbo òkú tó bá wù kẹ́ ní lágbègbè yín, ẹ máa rántí wọn kẹ́ fún wọn lóúnjẹ o. oúnjẹ tó wá kéré jù rèé kábíyèsí Olódùmarè, tó jẹ́ ojúlówó oúnjẹ òkú, ó ní àkàrà elépo ni oníbà àti dín. ó kẹ́ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe àbí. ẹ wá sí comment section, yes àwa lè put it through lórí bẹ́ẹ̀ ti ṣe àkàrà tẹ́ dín fáwọn òkú ọ̀run. tágbára sẹ̀mbó bá yọ, tẹ́ ẹ̀ bá lè rẹran, ó tún ní bẹ́ẹ̀ ṣe lè ṣe o. ó ṣe mí láàánú ká máa fi kíní ọ̀ǹdàgbèrè wẹ́rẹ́wẹ́rẹ́ lórí fídíò tá a pè ní òkú ń bínú sáwọn tí wọ́n tọ́jú òkú. àwọn òkú kan bẹ mọ́ṣúárì tí wọ́n ti abandon síbẹ̀. ó ṣe mí láàánú fún yín o. àṣírí ń bọ̀ bóyá ní next video. àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ sáwọn tí wọ́n ní òkú tẹ́ gbàgbé tẹ́ abandon sí mọ́ṣúárì. ẹ dẹ̀ filẹ̀ sí mọ́ṣúárì. ẹ mọ àwọn òkú tẹ́ fi sí mọ́ṣúárì, ẹ dẹ̀ abandon ẹ̀ síbẹ̀ torí kíni. táwọn òkú ìbá wa gbẹ tán wọn kì í dá wọn mọ̀ mọ́, torí pé òkú tó bá ti gbẹ mọ́ṣúárì wọn àwọn àgbà mi wá dà wọ́n pọ̀. ẹ̀dùn náà òkú tó ti gbẹ bó lẹ́ẹ̀tì recognize ẹ̀. òkú olókùú lẹ́lòmíì ń gbé lọ lé torí pé wọn dá òkú tí wọ́n mọ̀ mọ́. ẹ̀ ń ṣẹ̀sọ́kù, òkú ń bínú sí yín o. gbogbo ẹni tó wò mí lọ́sàn-án òní, gbogbo òkú ọlọ́mọ tá a ní pátápátá wọn ní padà lẹ́yìn wa o.
bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹni tí ò bá ṣe sídi pẹpẹ kò ní jẹ́ ń bẹ̀. Ẹ tọ́jú òkú òkú náà lè bá àtọ́jú yín. Gbogbo ibi tá a sọ dé ó yẹ kó yé ọlọ́gbọ́n. A word is enough for the wise. Bẹ́ẹ̀ ni ẹ like fídíò yìí ẹ bá wa repost ẹ ẹ wá má gbàgbé o láti subscribe sí Lively TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé nítorí Lively ńlá máa ń mú wá lórí fídíò tá a pè ní òkú ń bínú yìí. Ẹ share ẹ tọ́jú ẹ̀ sọ́wọ́ ẹ play fáwọn ọmọ yín wípé òkú kọjá ń tá a mọ́ gbàgbé o títí dìgbà kan náà. Òkè lọ́lẹ́rìn lọ òkè lọ́lá ẹ̀fọ́n rè ọ̀yẹ̀kú méjì ọ̀tún yẹ òsì òyẹ̀ adé á fún baba forí yẹkúnù tí wọ́n ń pè ní òkú sọ́pọ́nà èmi ni yóò yẹkúnù lórí àwo èjì ó yẹ ifá yẹkúnù lórí èmi àti yín o ọmọdé ilé òní kú kò jíjì ẹ̀yin àgbà bẹ̀ ẹ̀ jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ dígbà kan náà I love you.